láti ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East local government bàbá mi ẹ̀gbọ́n mi Ayobami Bobo lábí local government mi ló wà. Wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú. Nípa wọn ẹni tó wà Aláàjì ò kì í bínú, Aláàjì ò dẹ̀ kì í díyàn sí, Aláàjì dá tí ọ̀rọ̀ bá dá ìbọn nísìnyí fúnra wọn gan láti máa ní àbúrò mi ẹ̀gbọ́n mi ó ti tán nìyẹn jẹ́ ká ṣe báyìí kí Ọlọ́run bá wa tẹ̀wọ̀ sí ìfẹ́. Lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni ìyáàfin Ọmọbọ́láńlé Olùpẹ̀ láti ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East local. Ó ti ń tójọ́ mẹ́ta àwọn ọmọ tá a bí lẹ́nu ìta bẹ̀rẹ̀ wọ́n ti ń fẹ́yàwó wọ́n ti ń lọ́kọ. Bọ̀bọ́ bì tí gbogbo wa ṣe máa ń pè ẹni tó bá mọ background ẹ̀ á mọ̀ pé tíṣà ni olùkọ́ni ni ìwà olùkọ́ni yẹn ó wà nínú ẹ̀jẹ̀ títí tó fi wọlé sùn and is a bridge builder. Tí bọ̀bọ́ bíi bá gbọ́ pé nǹkan kan ń dàrú níbì kan tẹ́ ẹ bá jọ wọlé sùn lálẹ́ nígbà tẹ́ ẹ bá pè ń dàjí ó lè lóun ti wà mí náà òun ti wà lẹ́pẹ́ Ọlọ́run fún ní energy mi ò mọ̀ bí tó ti rí ó dẹ̀ lò for humanity. Then he is a veteran when it comes to bookkeeping and records. Ẹ̀kẹrin ló jẹ́ secretary tampan yìí. Ṣàṣà ni any notable president ní tampan látòrí àwọn ọ̀dà Adébáyọ̀ Sàlámì àwọn Jídé Kòsọ́kọ́ gbogbo wọn ló ti ṣe secretary nígbà tó ń jẹ́ president. Níta à ń gbàdúrà ni pé ó tásìkò kó náà jẹ́ wá ṣe president. Bọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí tó ti ṣe kò lè bàjẹ́ ó dẹ̀ jẹ́ ẹni tó kó èèyàn mọ́ra gbogbo àwa tá a jọ̀rẹ́ bọ̀bọ́ bí ṣàṣà nílé ẹni tí bọ̀bọ́ bí lè wọnú wa tí ò ní dárúkọ ọmọ méjì sí mẹ́ta ó mọ orúkọ gbogbo wọn so he is a family person. Tẹ́ ẹ bá ń ṣe nǹkan tí bọ̀bọ́ bí ò bá lè wá bóyá kò sí ní country àbí kó wà lórí national assignment fún tampan lẹ́yìn yẹn ẹ jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi tó ń pè mí tó ń kí mi báyìí àtàrà London àtàrà Abuja nǹkan nítorí rántí ni pé ìgbà abẹ́rí àyà mi ní last year làwọn rí bọ̀bọ̀ bíi last so abániṣe ni kìí sì dáyàn dá wàhálà the man he was an enigma let me just put it like that adúpẹ́ fún ayé. Lórúkọ yín lẹ́ẹ̀kan sí sá. Báyọ̀ Ṣàngóbí. Láàrin àwa tá a jẹ́ ọ̀dọ́ òṣèré náà jẹ́ àgbàlagbà tó dára láàrin àwọn tí wọ́n tún jù wọ́n lọ àbí àwọn tí wọ́n jọ ṣe rọ̀. Iṣẹ́ ti ẹnu kì í ṣe pé à ń san ọkọ táàrí Ayobami Bobo èèyàn tó bá gbà ṣe púpọ̀ ọmọ kékeré ṣe náà. Irú àwọn kan olè kọ́ lára wọn gẹ́gẹ́ bí òṣèré. Ẹ̀kọ́ tí mo kọ́ lára Bobo ó pọ̀ because nígbà tí Bobo ṣe gọ́vnà ANTP ẹgbẹ́ tá à ń ṣe ń gbà kan yẹn èmi jẹ́ chairman local government ní Ìbàdàn North West local government ti ANTP ó ya fíìmù kan gbà yẹn tó yẹ pé Bobo wá wọ́n bá mi fara ṣe wọ́n dẹ̀ ṣe ń ṣe nìyẹn kì í ṣe pé nítorí pé mo jẹ́ chairman lábẹ́ wọn wọ́n ṣe ń ṣe fún tẹ́rù tọmọ nìyẹn tí wọ́n bá fẹ́ rí èèyàn tó fẹ́ ga wọ́n á gbárùkù tì ní ọmọ kékeré òde kì í ṣe ẹ̀wọ̀n dalẹ̀ tí wọ́n bá ti sọ fún ẹ kó ṣẹ mí o tẹ́ bá dẹ̀ ti dọ̀bálẹ̀ kó parí síbẹ̀ ni bí èèyàn tí mo mọ Bobo sí nìyẹn. Kí làdúrà ẹ sí o? Àdúrà mi níwájú Ọlọ́run sí Bobo ni pé Ọlọ́run pàṣẹ wọn rẹ́ o gbogbo kan tó filẹ̀ kó má bàjẹ́ kí àwọn ọmọ wọn kan níláárí ju bí bàbá wọn gan ṣe lérò lọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ìyàwó òkú lẹ́yìn tí ọkọ wọn bá kú tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹkú àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ olóògbé ìgbà tí bàbá ò sí láyé mọ́ ní láìpẹ́ rí báyìí Ọlọ́run ayé kò ṣẹlẹ̀ sí wọn o dáadáa tí bàbá wọn ò dúró ṣe láyé Ọlọ́run jẹ́ káwọn ọmọ wọn ṣe bẹ́ẹ̀ má jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run àfa àwọn àjọ lọ. Ẹ ṣé gan. Thank you sir. Àbá a kú ọ̀rọ̀ ènìyàn ẹ jọ̀ọ́ kí ni ẹ lè bá wa sọ nípa olóògbé ní ṣókí. Ayobami Bobo ó ti ẹ̀sùn máa pọ̀ láyé stage eré tó kọ́kọ́ gbé jáde láyé ẹ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Adéwálé ọmọ Jìnàdù Bobo jẹ́ èèyàn takuntakun ó dẹ̀ jẹ́ ọmọlúwàbí èèyàn
nínú ẹgbẹ́ òṣèré tẹ́ bá wo sísẹ̀ntẹ̀lé ó ṣe ń lọ nínú ẹgbẹ́ òṣèré ara àwọn executive wa ní títí dìgbà tó wá jálá ìsí èèyàn rere ni èèyàn dáadáa ní kọ́nà kò fi orí tó pọ̀ kọ́nà ń dẹjọ́ àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́nà ń jọ bá wọn dáàbò bo ẹbí ẹ̀ kó mọ̀ sí kú ìlàkùfà nínú ẹbí kó mọ̀ dẹ̀ sí ìlàkùfà nínú ara náà ọ̀rọ̀ ìrìn àjò ayé bíi pé èèyàn wọkọ̀ ó dé bọ́sítọ̀ tí a kò lọ kọ́lọ́njọ́ ó ṣe kú níbi ìsinmi fún kó dẹ̀ tọ́jú àwọn. Bàbá ìjọ kí ni ọ̀rọ̀ ìyànjú sí àwọn ẹgbẹ́ tó kù pàápàá sí àwọn èèyàn ní ayé tá a ti wà báyìí. Tá a bá wo gbogbo àkókò tí ó ń dé yìí kò sẹ́ni tó ronú ẹ̀ adẹ̀bára abára wa nínú àkókò yìí ká máa tún fàdúrà ká dẹ̀ máa ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká wò pé ilé ayé yìí kì í ṣe tẹ́nìkan tẹ́ bá wo tó ń ṣẹlẹ̀ níjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn pẹ̀lú táwa wọnú ẹ̀ láìpẹ́ láì jìnnà yìí ẹ̀rí kókó sẹ́yìn tí ó lé rẹ̀ wọ́n gba àwọn èèyàn tó ń súnmọ́ lọ́n sí ju bá a ṣe súnmọ́ lọ́n tẹ́lẹ̀ lọ ọlọ́kùnrin gbàdúrà kí lè fẹ́ sọ nípa olóògbé kí la lè sọ lẹ́yìn ká máa dúpẹ́ nítorí pé ẹ̀kọ́ wa ò yáwé wọn sí orí wọn ò dàrú wọn máa ṣe pàṣẹ sára orí wọn nù wọn lára wọn nù wọn lọ́tún ìyẹn ní ilé ọpẹ́ wa ṣe wọn pé alápàdúpẹ́ lọ́dún Ọlọ́run ṣùgbọ́n ó dùn wá gan nítorí pé àwọn tó dùn wọn lọ kan tún jẹ́ gbọ́n wọn kan tún jẹ́ gbọ́n wọn kódà kan tún jẹ́ bàbá wọn fún ìwà pẹ̀lú wa bàbá wa Mudashiru Ayọ̀lábí yìí wọ́n ti wúlò ju kíkó tètè mú wọn sọ́dọ̀ lọ wọ́n wúlò fẹ́gbẹ́ wúlò fọ́rẹ̀ wọ́n wúlò fojú wọ́n wúlò fẹ́bí wọ́n wúlò fọ́mọ èmi ò tí ẹ gbọ́dọ̀ máa sọ èmi ò gbọ́dọ̀ máa sọ èmi ò gbọ́dọ̀ máa sọ tí bá sọ́jú àmọ́ mi jáde lójú nítorí pé àmúdà dáa wọ́n dáa gidi gan ṣùgbọ́n Ọlọ́run ló mọ bí ó ṣe ìṣọ̀lá ẹ̀ tó bá ti dọ̀rọ̀ kú it is inevitable gbogbo wa la máa kú gbogbo wa la máa lọ kọ́lọ́wọ́ má jẹ́ ká fọdọ̀ lọ́jọ́ lọ ṣùgbọ́n kó tó dùn wá orúkọ mi ni Yẹmí Amadu. Owólabí Àjàsá lórúkọ mi tí mo jẹ́ tampan governor state bákan náà làwọn èèyàn máa ń pè mí ní ọlọ́pàá nínú sinimá àgbéléwò. kí lẹ lè rí sọ nípa olóògbé. Bàbá bí tí èèyàn bá ní kó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú àwọn ohun tí wọ́n ti ṣe nínú ayé irú àwa tá a wà lórí ìdúró yìí kì í ṣe nǹkan tó kéré rárá. Bàbá bí jẹ́ èèyàn tí wọ́n dára púpọ̀, wọ́n jẹ́ èèyàn tí wọ́n máa ń allow peace láti reign. Tí aáwọ̀ bá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèré ti tampan yìí, Bàbá bí jẹ́ national officer, àwọn dẹ̀ tún ní general secretary tampan ní gbogbo àgbáyé kó tó di wípé wọ́n dolóògbé. Àwọn ni wọ́n máa ń rán lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn state tí aáwọ̀ bá wà tàbí tí ìkùnsínú bá wà, tí wọ́n á dẹ̀ gbìyànjú láti yanjú ẹ̀. Wọ́n á lo ọpọlọ àgbàlagbà, wọ́n á lo experience tí wọ́n ti ní nínú iṣẹ́ eré orí ìtàgé àti sinimá àgbéléwò láti ṣe àtúnṣe ní gbogbo ibi tí aáwọ̀ bá ti ń ṣẹlẹ̀. Àwọn nǹkan tí mo lè sọ ó tún pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n díẹ̀ nínú àwọn tí mo lè sọ nípa olóògbé Bàbá bí. So kí wá ní advice fún àwọn ọ̀dọ́ tó ṣì ń bọ̀ lẹ́yìn? Advice mi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kò kọjá wípé kóníkálukú wá ṣe rere nínú tá a bá ń ṣe, ká máa rántí ọjọ́ ọ̀la, ká dẹ̀ máa rántí ọjọ́ ìkẹyìn. Èyí tí Bàbá bí ṣe sílẹ̀ òun ni gbogbo wa ń sọ lónìí
kò dẹ̀ sẹ́ni tó mọ ẹni tí ikú máa kàn lọ́la kọ́lọ́run já ṣe ọ̀pọ̀ ọdún láyé kọ́dún ó dẹ̀ jìnnà síra wọn. èyí tá a bá ṣe lónìí náà ni wọ́n máa sọ nígbà tó ní kálukú wa bá lọ kó ní kálukú wa ṣe rere ká dẹ̀ máa rántí ọmọ ẹni tá à ń ṣe